Sí ẹ̀kọ́ bíbélì ti ọ̀sẹ̀ yìí láti ìjọ wa Anglican Diocese ti Yewa lábẹ́ aláṣẹ bàbá wa Revd Dr. Michael Adébáyọ̀ Oluwarohunbi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run, à ń bẹ̀ ọ́ fún òye ọ̀rẹ́ kó lè fún wa ní ìyè àìnípẹ̀kun nítorí Jésù Kristi Olúwa wa. Àmín. Bàbá wa, ẹ jọ̀wọ́ ẹ bá wa ṣe àfihàn ara yín fún àwọn ará ilé. Orúkọ mi ni Mr. Kọ́lá Ọlágúnjú láti Cathedral Church of Christ Ọ̀tànlá Ilaro. Ìyá wa. Orúkọ tèmi ni Ìyáàfin Múyìwá Táíwò. Ṣé ìyá wa. Àkórí ọ̀rọ̀ wa tí òní ni àwọn ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí arìnrìn-àjò sí ìjọba ọ̀run, ìfarahàn jíjọba Ọlọ́run lórí ilẹ̀ ayé. Ẹ̀ka àkórí wa ní jíjọba Ọlọ́run, à ń wo apá kejì rẹ̀. Orí ọ̀rọ̀ wa ní jíjọba Ọlọ́run ní ayé. Ibi kíkà wa ń bẹ ní ìwé Kólósì orí 3 ẹsẹ̀ 12 sí ẹsẹ̀ 17 àti ìwé Ìfihàn orí 3 ẹsẹ̀ 20. Kólósì orí 3 ẹsẹ̀ 12 sí 17. Kólósè orí 3 ẹsẹ̀ 12. Nítorí náà, bí àyànfẹ́ Ọlọ́run, ẹni mímọ́ àti olùfẹ́, ẹ gbé ọkàn yọ́nú wọ̀, ìṣeun, ìrẹ̀lẹ̀, inú tútù, ìpamọ́ra. Ẹ máa fara dà fún ara yín, ẹ sì máa dáríjì ara yín bí ẹnikẹ́ni bá ní ẹ̀sùn sí ẹnìkan, bí Kristi ti dáríjì yín. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó máa ṣe pẹ̀lú. Àti borí gbogbo nǹkan wọ̀nyí, ẹ gbéfẹ̀ẹ́ wọ̀, tí ń ṣe àmùrè ìwà pípé. Ẹ jẹ́ kí àlàáfíà Ọlọ́run kí ó máa ṣe àkóso ọkàn yín sínú èyí tí a pè yín pẹ̀lú nínú ara kan, kí ẹ sì máa dúpẹ́. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi máa gbé inú yín ní ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo, kí ẹ sì máa kọ́, kí ẹ sì máa gba ara yín níyànjú nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí. Ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí Olúwa. Ohunkóhun tí ẹ̀yin bá sì ń ṣe ní ọ̀rọ̀ tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn ní orúkọ Jésù Olúwa. Ẹ máa fi ọpẹ́ fún Ọlọ́run Bàbá nípasẹ̀ rẹ̀. Ṣé ẹ jẹ́ ká wo èròǹgbà wa. Èròǹgbà wa kìíní sọ pé láti kẹ́kọ̀ọ́ nípa bí Ọlọ́run tí ìtẹ́ rẹ̀ wà ní ọ̀run ṣe ń jọba ní ayé. Èròǹgbà kejì, láti ṣàlàyé fínífíní lórí bí ó ṣe ń jọba ní ayé, bí Ọlọ́run ṣe ń jọba ní ayé. Ká lọ wo ìfáàrà. Ìbéèrè tí ó lè wáyé nípa orí ọ̀rọ̀ wa lónìí ni pé báwo ni Ọlọ́run tí ó ń gbé ní ọ̀run ṣe tún jọba ní ayé bákan náà? Kí Jésù Kristi tó fi ayé sílẹ̀, ó ṣèlérí àlàáfíà rẹ̀ fún wa níwèé Jòhánù orí 14 ẹsẹ̀ 27, àti láti wà pẹ̀lú wa títí dé òpin ayé níwèé Mátíù orí 28 ẹsẹ̀ 20. Jíjọba Ọlọ́run jẹ́ ti àlàáfíà. A sì lè rí èyí níbikíbi tí àwọn ènìyàn bá ti fi àyè gba ìṣàkóso rẹ̀ nínú ọkàn àti ìgbé ayé wọn. A lè rí nínú ibi kíkà wa nínú ìwé Kólósì orí 3 yẹn ẹsẹ̀ 12 sí 17. Àwọn ìwà rere tí ó mú ìgbé ayé àlàáfíà wá, èyí tí ó jẹ́ ẹ̀rí ìdánilójú pé Ọlọ́run ń jọba nínú ọkàn àwọn ènìyàn. Báwo ni a ṣe lè ní àwọn àmúyẹ wọ̀nyí? Ẹ jẹ́ kí a jọ ṣe àgbéyẹ̀wò rẹ̀ fún àlàyé yékéyéké. Ẹ jẹ́ ká yára wo àwọn ìbéèrè wa fún ìjíròrò. Wọ́n ní láti inú ibi kíkà wa tí òní nínú ìwé Kólósì orí 3 tí a gbé yẹ̀wò. Wọ́n ní báwo ni ó ṣe lè ṣe ìgbèlẹ́yìn rẹ̀ pé Ọlọ́run tí ìtẹ́ rẹ̀ wà ní ọ̀run jọba ní ayé. Pé báwo ni ó ṣe lè ṣe ìgbèlẹ́yìn rẹ̀ pé Ọlọ́run tí ìtẹ́ rẹ̀ wà ní ọ̀run jọba ní ayé, bàbá wa tàbí ìyá wa. Láti inú ibi kíkà wa nínú ìwé Kólósè, ó ti ṣe àlàyé àwọn ìwà rere tí a gbọ́dọ̀ rí nínú ayé Kristẹni. Nígbà tí àwọn ìwà rere yìí tí ń jọba nínú ayé wa gẹ́gẹ́ bí Kristẹni,
Ọlọ́run fúnra rẹ̀ ló ti ń jọba nínú ayé wa nítorí pé Ọlọ́run a ò rí. So ìwà yìí ni yóò ran àwọn ènìyàn tí wọ́n fi mọ̀ pé Ọlọ́run ló jọba nínú ayé wa. Eléyìí yóò mú àlàáfíà wá nínú ayé. Nígbà tí a bá ń jẹ́ kí àwọn ìwà Ọlọ́run yìí farahàn nínú ayé wa, ó túmọ̀ sí pé Ọlọ́run náà ń jọba nínú ayé wa nìyẹn. Ẹ ṣé bàbá wa, Olúwa ràn wá lọ́wọ́. Ìbéèrè kejì, wọ́n ní báwo ni Ọlọ́run ṣe lè jọba ní ayé wa nígbà tí a bá wo ìwé Jóẹ́lì orí kejì ẹsẹ̀ 12 sí 13, tàbí ìwé Jákọ́bù orí 4 ẹsẹ̀ 8, tàbí Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ 22, tàbí ìwé Ìfihàn orí 3 ẹsẹ̀ 20 etí àkà. Wọ́n ní báwo ni Ọlọ́run ṣe lè jọba ní ayé wa, ìyá wa. Jákọ́bù orí 4 ẹsẹ̀ 8 ó ní pé ẹ súnmọ́ Ọlọ́run, òun ó sì súnmọ́ yín. Ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀, ẹ sì ṣe ọkàn yín ní mímọ́, ẹ̀yin oníyèméjì. Bí Ọlọ́run ṣe lè jọba nínú ayé wa ní pé ká súnmọ́ Ọlọ́run, ká kúrò nínú ẹ̀ṣẹ̀, ká di ẹni ìyípadà, ká di ẹni ọ̀tun. Ṣé wọ́n ní nígbà tí a bá fi ayé wa súnmọ́ Ọlọ́run gẹ́gẹ́ bí ará, ká sì gbàlàfíà láàyè, ìgbé ayé tá a bá ń gbé ni yóò fi mọ̀ pé Ọlọ́run gbé láàrin wa, yálà nínú ilé, nínú ẹbí, orí kọ̀ọ̀kan tàbí láwùjọ. Ẹ ṣé ìyá wa, a ní láti fi àyè gba ìwà Ọlọ́run láàyè láàrin wa láti jẹ́ ká mọ̀ pé Ọlọ́run gbé láàrin wa. Ẹ ṣé. Ìbéèrè kẹta, wọ́n ní báwo ni Jákọ́bù orí 4 ẹsẹ̀ 1 sí 2 ṣe yíyọ sí ní ìbámu pẹ̀lú àwọn ohun tí ó ń ṣẹlẹ̀ nínú ayé tí a wà yìí. Wọ́n ní ìjẹ́ ó túmọ̀ sí pé Ọlọ́run kò sí nínú ayé mọ́ bí? Bí bẹ́ẹ̀ kọ́, kí ni ìdí tí ìwà búburú àti àìwà bí Ọlọ́run ṣe ń jọba? Nígbà tá a bá wo ìwé orin Dáfídì yẹn orí 2 ẹsẹ̀ 1 sí 3, wọ́n ní báwo ni pé nígbà tí a bá wo àwọn ohun tí ó ń ṣẹlẹ̀ nínú ayé wa yìí, ìjẹ́ ó túmọ̀ sí pé Ọlọ́run kò sí nínú ayé mọ́ ni, bàbá wa? Rárá, kò túmọ̀ sí pé Ọlọ́run kò sí nínú ayé mọ́. Ọlọ́run sì wà nínú ayé, bó tilẹ̀ jẹ́ pé ayé di rújurùju. Ìwé Jákọ́bù yìí fi yé wa pé níbo ni ogun ti wá, kò sì ní ìjà ti wá pẹ̀lú. Ó túmọ̀ sí pé ní àárín wa, nígbà tí a ò gba ìwà Ọlọ́run láàyè nínú ayé wa, gẹ́gẹ́ bí ibi kíkà wa ti sọ, àwọn ìwà yìí ni kò sí, tí kò fi sí àlàáfíà mọ́. Nígbà tí a ò fẹ́ràn ẹnìkejì wa, kò ní sí àlàáfíà. A ò ní ronú tàbí gbé ìgbésẹ̀ àlàáfíà sí irú ẹni bẹ́ẹ̀. So ní apá kejì, ìdí tí ìwà búburú àti àwọn àìwà bí Ọlọ́run ṣe wá ń jọba ni pé ó jẹ́ gẹ́gẹ́ bí ọ̀nà tí Èṣù ń lò láti tako Kristẹni láti rí pé wọn bá Ọlọ́run jọba. Ẹgbẹ́ bẹ́ẹ̀ sọ pé ọ̀tá wa Èṣù ń búra mọ́ra mọ́ ọwọ́ ẹni tí yóò bàjẹ́ lọ ara wa lọ́wọ́ nínú. Àmì ẹ ṣé ọ̀rọ̀ ẹ ṣé. Wọ́n fi yé wa pé kò túmọ̀ sí pé Ọlọ́run ò jọba mọ́, ṣùgbọ́n wa láò fààyè gbà abẹ́ẹ̀kọ́ nínú ìwà àti ìṣe wa. Ẹ ṣé, Olúwa ràn wá lọ́wọ́. Jẹ́ ká wo ìbéèrè 4 ìyá wa. Wọ́n ní gẹ́gẹ́ bí Kristẹni, báwo ni a ṣe lè jẹ́ òkùnfà ìjọba Ọlọ́run lórí ilẹ̀ ayé? Àwa gẹ́gẹ́ bí Kristẹni, báwo ni a ṣe lè jẹ́ òkùnfà ìjíjọba Ọlọ́run lórí ilẹ̀ ayé nígbà tí a bá wo ìwé Fílípì orí 4 ẹsẹ̀ 5 sí 7, Kólósì orí 3 ẹsẹ̀ 15, tàbí Pétérù kìíní orí 2 ẹsẹ̀ 11 sí 12. Báwo ni àwa Kristẹni ṣe lè jẹ́ òkùnfà ìjíjọba Ọlọ́run lórí ilẹ̀ ayé? Kólósì orí 3 ẹsẹ̀ 16 ní ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi máa gbé inú yín ní ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo, kí ẹ sì máa kọ, kí ẹ sì máa gbára yín níyànjú nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí, kí ẹ sì máa fi oore ọ̀fẹ́ kọrin ní ọkàn yín sí Olúwa. Bí a ti lè jẹ́ òkùnfà ìjọba Ọlọ́run ní pé ká jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kúnnú ọkàn wa. Tá bá fẹ́ bá yàn sọ̀rọ̀ kó jẹ́ pé ọ̀rọ̀ Ọlọ́run ló máa jáde lọ láti ẹnu wa. Tá bá fẹ́ hùwà sẹ́nu ẹnìkejì wa kó jẹ́ pé ìwà Ọlọ́run làwa ń hù. Tí ó jẹ́ ká jẹ́ bí àpẹẹrẹ rere ọmọ Ọlọ́run nínú ayé yìí. Ẹ ṣé ìyá wa, Olúwa ní pàlàkà yìí, káwa jẹ́ gẹ́gẹ́ bí àpẹẹrẹ dáadáa, ká fi Ọlọ́run wọ̀n sí àwọn èèyàn. Ẹ ṣé, ẹ ṣé, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún òye tó fún yín. Olúwa máa ràn yín lọ́wọ́. Ní ìparí, wọ́n ní bí ó tilẹ̀ jẹ́ pé ìfẹ́ Ọlọ́run ń bẹ ní ọ̀run, bákan náà ni ó ń ṣàkóso orílẹ̀ ayé. Nígbà tí a bá kọ àwọn ìwà ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, tí a yọ̀ǹda ayé wa fún un, tí a sì fi àyè gbà á nínú ọkàn wa. Nítorí náà,
bí a bá ṣe fi àyè gba Ọlọ́run nínú ọkàn wa sí ni a ó ṣe gbádùn ìjọba àlàáfíà rẹ̀ nínú ayé wa. Gẹ́gẹ́ bí ìdáhùn ìyá wa lẹ́ẹ̀kan ṣe wọ́n ní fún ìrònú, wọ́n ní bí a bá ṣe jọ̀wọ́ ara wa fún ìṣàkóso Kristi sí ni a ó ṣe gbádùn ìjọba rẹ̀ ní orílẹ̀ ayé. Bí a bá ṣe fàyè gba ìjọba rẹ̀ sí, bí ẹ̀ náà ṣe máa gbádùn rẹ̀ tó. Ẹ jẹ́ ká yára wo àkọsórí wa yẹn. Olúwa ràn wá lọ́wọ́ nínú ìfihàn orí 3 ẹsẹ̀ 20. Ẹ jájọ wò ó. Kíyèsí, mo dúró ní ẹnu ilẹ̀kùn, mo sì ń kànkùn. Bí ẹnikẹ́ni bá gbọ́ ohùn mi, tí ó sì ṣílẹ̀kùn, èmi ó wọlé tọ̀ ọ́ wá, èmi ó sì máa bá a jẹun àti òun pẹ̀lú mi. Ṣé Olúwa ràn wá lọ́wọ́? Ẹ ṣé bàbá wa, ẹ ṣé ìyá wa. Olúwa fún wa ní oore ọ̀fẹ́ láti jẹ́ àpẹẹrẹ rere gẹ́gẹ́ bí èèyàn Ọlọ́run tí ó fi ìjọba rẹ̀ wọ̀n. Ẹ jẹ́ á gbàdúrà. Olúwa Ọlọ́run lóore ọ̀fẹ́, à ń bẹ̀ pé kó ràn wá lọ́wọ́ kí ìjọba rẹ lè túbọ̀ farahàn nínú ayé yìí, pàápàá nípa ìwà àti ìṣe àwa ọmọ rẹ, tó bẹ́ẹ̀ tí gbogbo wa láyé tá fi jẹ̀gbádùn àlàáfíà rẹ àti ní ayé tí ń bọ̀, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.